ẹ máa wo Kóńkó lórí Àwo TV. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ sì kú àṣálẹ́ ẹ̀yin olólùfẹ́ Kóńkó lórí Àwo TV jákèjádò ilẹ̀ yìí àti lókè òkun. Kí ni a tún mọ́ sí ojú ìwòran yín ní àkókò yìí? Àwọn Fúlàní darandaran tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí darandaran, àwọn ni wọ́n tún ti gbéṣẹ́ wọn dé o. Agbègbè kan tí à ń pè ní Araromi, ìyẹn nílùú Ibese nípínlẹ̀ Ogun wa níbí. Òun ni àwọn àgbẹ̀bìnrin kan ti ya sóde tí wọ́n sì ń fi ẹ̀hónú wọn hàn látàrí ohun tí Fúlàní ń fojú wọn rí ìyẹn nínú oko àti èrè oko wọn. Àwọn àgbẹ̀ wọ̀nyí ni wọ́n ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí His Royal Majesty Ọba Rotimi Olúṣesímúléró wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbà wọ́n kí wọ́n sì rà wọ́n kalẹ̀ pẹ̀lú ohun tí Fúlàní ń dá lára tí wọ́n fi àwọn lọ́kàn balẹ̀ láti dáko tàbí láti ká èrè oko wọn. Ká má wá gbà yín lákòókò, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn kí á gbọ́ ohun tí àwọn àgbẹ̀bìnrin ń ṣe lálàyé ohun tí Fúlàní ń dá lára pẹ̀lú wọn. Ogunlọ́gọ̀ àwọn obìnrin ní ìlú Araromi Ibese ni wọ́n jáde tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí bí Fúlàní ṣe ń dà wọ́n láàmú lórí oko wọn. So wọ́n jáde wọ́n dìde lọ fẹ̀hónú wọn hàn fún kábíyèsí ọba ìlú Ibese. Àwọn wọ̀nyí àwọn rèé. Ẹ dúró ṣe lè bá wa sọ̀rọ̀. Èyí tẹnu ọ̀rọ̀ wọn ní kẹ́ wá sọ̀rọ̀ o. Wọ́n ní ẹ wá sí máa ń sọ̀rọ̀ o. Ìyá ọ̀rọ̀ kì bá wọn ní ẹ wá sọ̀rọ̀. Kí ló máa jáde sí? Kí ló tí mo ní kìbí rè lọ? Ìyá ọ̀rọ̀ kì bá. Ìyá ọ̀rọ̀ kì bá wọn ní ẹ wá sọ̀rọ̀. A rí i pé ogunlọ́gọ̀ obìnrin ẹ̀ ń fi ẹ̀hónú yín wọ̀n jẹ́ lè sọ nǹkan tó ń dùn yín lọ́kàn tó ń ṣẹlẹ̀ gangan. Ṣé àdúgbò mo ṣe wà bàbá mi? A dà fún yín ayé yín. Àwọn obìnrin rèé o. Wàhálà ti pọ̀ jù o. Araromi o. Bá mi gbé ọmọ tí mo bí sínú igbó o. Ibi tí wàhálà ìgbé pọ̀ dé, ọmọ yìí inú igbó ni mo bí sí. Yọ bá mi yọ kalẹ̀. Ọmọ yóò ti dé gbogbo òun. Fúlàní ń bọ̀ o, Fúlàní ń bọ̀ o, Fúlàní ń bọ̀ o, mo la fẹ́ gbà lóru. Mo bá mú ìyá ẹ̀ dìgẹ̀dìgẹ̀ ká lọ sá sínú àkàlóko. Àdókò bẹ́ẹ̀ báyìí lónìí inú dé mo ni mo fẹ́ gbà. Láago kan òru, ó dà kò sí bó bá jẹ́ lóòótọ́ àtòdodo bó bá jẹ́ láàánú kan ni nǹkan ò ní ṣe é. Gbogbo máa tó bíi wákàtí kan lọ́mọ bá bọ́ okùn tá a fẹ́ fi dáwọ̀ mo bá má dà ká yọ apalára àkà ká gbẹ ká fi dáwọ̀. Omi tó wà lóko nídìí àkà ni mo fi wẹ̀ fọmọ ó kà ti wálé ǹgbà tílẹ̀ mọ́ mo bá ní kó dúró lóko kí n wá wo abúlé bóyá èrò á ti padà sábúlé bàbá ara àwọn èèyàn kọ̀ọ̀kan bàbá padà wá sábúlé ọmọ ìyá bíi inú ogun Fúlàní ni o tí Fúlàní ò jẹ́ àgbàdo o gbogbo àgbàdo gbogbo àgbàdo ohun tó ń ṣe fún wa ni ẹ o gbogbo ńlá o. Kí Fúlàní má jọba lé wa lórí àfẹ́ wọn mọ́. Wọ́n máa lọ àtìlẹ́yìn ní dé mọ́. Tí a bá wà lóko ìgbẹ́lú la fi ń wà lóko. Mo gbé àgbàdo ẹ̀rùn tí mo gbé pẹ̀lú oyún nínú mo ṣá oko pẹ̀lú oyún nínú àwọn màálù la jẹ ilá tí mo gbé àwọn màálù jẹ gbogbo ẹ̀. Mo gbé òtí ní ẹ̀wà àwọn màálù mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ gbogbo ẹ̀wà yẹn sílẹ̀. Ó dáa kílẹ̀. Yìí tẹ́mi fẹ́ sọ ọ́ mi lódò Fúlàní bá ní àǹtí wákìndó òbò fún ẹgbẹ́ kí ló dé fún. Yìí tẹ́mi fẹ́ sọ kí wọ́n jọ kí wọ́n gbà lọ́wọ́ àwọn Fúlàní. Mo foyún sínú, mo fi dáko, àwọn Fúlàní wọ́n parí ẹ̀. Gbogbo nǹkan ní wa ni wọ́n kọ́. A tún gbé gbàgbúrú sóko. Àwọn Fúlàní tún la bẹ̀rẹ̀ he nígbà tí wọ́n parí látán. Ó dáa. Ìjọ pẹ́lẹ́pẹ́ àwọn èèyàn mo fi ń jẹun lábúlé o. Kí lẹ fẹ́ kí kábíyèsí ìlú Ibese kí lẹ fẹ́ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀? Ó dáa ẹ lọ. Fúlàní ò bá dábàá láyé. Wọ́n lè ní ọmọ lọ́dọ̀ mi lọ́dún yìí o. Fúlàní ti tún dé yí ìṣẹ̀gẹ̀ oríta. Tí wọ́n ti kọ́ máa jìyàwó débẹ̀. Ìjọba ló ti fẹ́ gbìn tí ìṣẹ̀lẹ̀ lọ fẹ́ jẹ́. Ó dáa ẹ lọ ṣe sùúrù
àwọn gbogbo ẹ̀hónú tẹ́ fi wọ̀nyí ó máa dọ́dọ̀ kábíyèsí wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ lé lórí so ẹ jẹ́ ká fi sùúrù ẹ jẹ́ ká fi tò láìpẹ́ àwọn náà máa gbọ́ gbogbo nǹkan tí à ń sọ yìí wọ́n máa rí wọ́n dẹ̀ máa so wọ́n máa gbé ìgbésẹ̀ lé lórí Fúlàní ò ní disturb mọ́ wọn ò ní dà wá láàmú mọ́. ó máa dé ọ̀dọ̀ àwọn àwọn obìnrin Araromi ìyára ń jẹ kéèjì omi ní ìsìn 500 lára kéèjì omi kan ìtọ́ màálù lẹ́nu Araromi tọ́wọ́ ìjọba kó fáírọ́ọ̀sì irú tèmi náà ṣe padà fún mẹ́jọ màálù ló máa jẹ gbogbo ẹ̀ wọ́n ti fún Araromi ó dá ẹ má bínú ìgbésẹ̀ tó nípọn ó máa wáyé lórí ẹ̀ ní kíákíá ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ní kíákíá ó dá. tó ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ bá wa tẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kí ẹ sì bá wa share fọ́nrán yìí káàkiri orí agbágbé ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button kí ẹ sì bá wa tan notification bell yín sílẹ̀ fún àǹfààní fọ́nrán míì èyí tí a ó tún máa mú wá sí ojú ìwòran yín ẹ ṣé púpọ̀.